mo tún kí yín ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn torí láìsí lẹ́yìn ọgbà ìwo ni wo. Lónìí a kó pọ̀ àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan tí ó ti wáyé táwọn èèyàn ti béèrè. Oníkálùkù ó wá lọ máa mú tiẹ̀ ńbẹ̀. Ìbéèrè kan wáyé pé kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ aláàfin ò wá gba idà nífẹ̀ẹ́ àbí kí wọ́n wá ṣe tí wọ́n tó yẹ kí wọ́n ó ṣe. Ẹ gbà mí láàyè máa fẹ́ ka àwọn orúkọ kan jáde nínú òní. Ṣé rí àwọn ohun mẹ́ta kan tí ò jẹ́ kí Oyo Empire kó sún àsùn kó fara lélẹ̀ dáadáa. Ìkíní ni ohun tí olóyìnbó ń pè ní external aggressions, ìyẹn ni wàhálà láti ìta. Ìkíní ni nínú wàhálà tó kọ́kọ́ ṣẹlẹ̀ wáyé nígbà tí wọ́n ń fìdí múlẹ̀, òun ni ogun Tinúpé tó wáyé lẹ́yìn tí Ṣàngó ti lọ tán, tí Ṣàngó ti kú. Súèdè òun ló gbé ogun wọ̀lú. Súèdè ni wọ́n ń porúkọ ọkùnrin yẹn láti Núpé. Ó sì lé àwọn Ọ̀yọ́ lọ sí Gbérí, lọ sí Nìkì, lọ sí Bòkò ní ilẹ̀ Bọ̀gún. Wọ́n wà ńbẹ̀ fún 100 ọdún. Ṣé ni ó jẹ́ ọba tí wọ́n jẹ ní ibẹ̀ láwà ní kó wá gbọ́dọ̀ à ń fẹ́? Ìkíní nìyẹn. Èkejì ni àwọn Muslim jihadist. Títí di sin ọ̀pọ̀lọpọ̀ tí ìmọ̀ ìyàtọ̀ láàárín àwọn onísùnmọ̀mí tí wọ́n fi ẹ̀sìn bojú àti àwọn onísùnmọ̀mí àti àwọn tí wọ́n ń wàásù ẹ̀sìn. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wàásù ẹ̀sìn nílẹ̀ Òtù Òjire tí wọn ò bá ẹnikẹ́ni jà. Mùsùlùmí ni wọ́n ń wàásù ẹ̀sìn wọn ò bá yàn jà, kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kàn fi ẹ̀sìn bojú ni wọ́n ń ba nǹkan jẹ́ títí di sin wọ́n ti ń ṣe pé Ọlọ́run kàn ṣe ẹnu wa kò ń bí àti pé àwọn náà mọ̀ wípé bí wọ́n bá dandankudan wò wèrè ó mú wèrè lọ òde nílẹ̀ Òtù Òjire òní wọ́n ṣe ti síbẹ̀ náà wọ́n ń kógun jà wá. Ẹ̀kẹta ó ní ọṣẹ́ tó lágbára jù tó jẹ́ internal aggressions tó wáyé láti ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ Mesi headed by Bashorun. Ẹ má gbàgbé pé mo sọ nínú ẹ́písòdù kan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ Bashorun ló jẹ́ pé ẹ̀yà Bọ̀gú ni wọ́n, ẹ̀yà Bágáwá ni wọ́n, torí náà kò nira fún wọn. Títí di ìsìn ọmọ Aláàfin kan, ọmọ Ọ̀rànmíyàn ò lè jẹ Bashorun lọ́yọ̀, kò sì lè jẹ bàbá Ìyájì. Àwọn Núpé ló ní bàbá Ìyájì, àwọn ló ní civil organization nínú palace Ọ̀yọ́. Aláàfin ìran Ọ̀rànmíyàn ni tòní. Ìran Aláàfin kan ò sì ní lóun fẹ́ jẹ bàbá Ìyájì tàbí kó lóun fẹ́ jẹ Bashorun. Wọ́n lè fẹ́ra wọn pàápàá ṣùgbọ́n kálukú mọ ìlànà tiẹ̀. Ṣé rí ọṣẹ́ tí àwọn wọ̀nyí ṣe ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ní òpẹ́ ààrẹ ni tó ẹ gbà mí láàyè kí n ka àwọn bíi mélòó kan. Ṣé rí yàtọ̀ sí èdè àìyedè tó wà láàárín ìlú, ṣé rómi tó wà ní ìta ọkọ̀ ojú omi kò lè rí ọkọ̀ ojú omi o. Eléyìí tó bá wà nínú ọkọ̀ ojú omi òun ló lè rí ọkọ̀ ojú omi. Títí tí Ọ̀yọ́ fi fọ́ tá a fi wá bọ́ sí Ọ̀yọ́ àti Ìbà àgọ́dọ̀yọ́ ní ìsìn èdè àìyedè tó ń ṣẹlẹ̀ nínú ilé ó kún. Fún àpẹẹrẹ Aláàfin Jáyìn àwọn Ọ̀yọ́ Mèsì àwọn ni wọ́n yọ. Aláàfin Kánran wọ́n ti ẹ̀jọ́ òun gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n jó mọ́lé ní láàrin ìlú sí àwọn ọba nìyẹn. Nígbà tó di ìgbà tí Gáà àwọn Aláàfin kan wà tó jẹ́ pé fún àpẹẹrẹ wọ́n ti yan Aláàfin kan Onísìlé kí Bashorun yẹn tó dé. Nígbà tí Bashorun yẹn dé Olóhùn ò fara mọ́ Aláàfin tí wọ́n ti yàn, ó yọ. Ṣérú Aláàfin yẹn la fẹ́ ní kó wá ṣe gbogbo ètò orò Aláàfin nífẹ̀ẹ́. Amúniwáyé ńkọ́ àwọn ọ̀tá ni wọ́n pa. Aláàfin Gbèrú láti ayé Aláàfin Gbèrú amúniwáyé Onísìlé Lábísí wọ́n tiẹ̀ ní kí Lábísí lọ gbé nǹkan jẹ ní Aláàfin Gaa Bashorun Gaa ó ní kí Lábísí lọ gbé nǹkan jẹ ní. Àwọn bí ojú òun lo 130 days. Ṣáláàfin tó lo 130 days ìgbà mélòó la ṣẹ̀ wá sọ pé ìṣòro ń fẹ́ lọ gbàdà lọ ṣe lè lọ gbà péjú lọ bọ Ògún Ọ̀rànmíyàn. Alright agbolu ajé ńkọ́ nítorí pé àjagun wọ́n ní kò náà kó gbé nǹkan jẹ. Mọ̀jẹ̀ ó gbé àbúrò ló jẹ́ sí agbolu ajé wọ́n ní kò náà kó gbé nǹkan jẹ ni. Bẹ́ẹ̀ ni àwọn Aláàfin yẹn at least Gaa ó pa Aláàfin mẹ́rin kó tó di pé Abíọ́dún Adégòólú wá rẹ́yìn Gaa pẹ̀lú àtìlẹ́yìn Kakanfò. Kó tó di àkókò yìí mo sọ fún wa ló ti jẹ́ pé wàhálà máa ń wà láàárín Ọ̀yọ́, ó lè wà láàárín àwọn jagunjagun torí pé Aláàfin ní àwọn ẹ̀ṣọ́ tiẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń kọ ẹ̀yìn sí jagun ni. Wọ́n fi ní Ìkòyí ẹ̀ṣọ́ kì í gbọ́fà lẹ́yìn, iwájú oníyan bíi lólú tí í gbọ́ta torí pé tálàfin bá dúró báyìí àwọn gbọ́dọ̀ dúró kí wọ́n máa wo. Ṣé rí Ọlọ́run kẹwàá púpọ̀ ohun tá à ń pè ní Royal Guard tí wọ́n ti ń lò ní Presidential Lodge káàkiri àgbáyé nìsín, a ti ń lò ní Òtù Òjire, a ti ń lò lọ́yọ̀ọ́
tipẹ́tipẹ́. Nígbà tí Aláàfin Amódó tó kú ó bógun lọ ni. Aláàfin tó jẹ tẹ̀lé lòun wá yan Kakanfò yìí ni olórí ẹ̀ṣọ́ oní ó mọ control ìwọ dúró ń bẹ̀ yẹn ìwọ dúró ń bí òsì ọ̀nà òsì wà ọ̀tún òsì wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ nínú ààfin tóníkálùkù sì ní òòtá wà tóníkálùkù ní àwọn ẹ̀ṣọ́ lábẹ́ rẹ̀ Aláàfin làwọn ń dáàbò bò. Now ẹ rí i pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò fi ààyè sílẹ̀ kò fi gbogbo ara sí àlàáfíà títí lákòókò kan àlàáfíà wà. Nígbà tó tún yá àwọn Muslim jihadist tún kó ogun dé àwọn Fulani wọ́n tún kó ogun dé. À ń sọ yẹn lọ́tọ̀ lórí Aláàfin Olúewu òun nìyẹn ti ṣẹlẹ̀. Ìlọrin ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa bọ́ sí ọwọ́ Fulani díẹ̀. Ọlọ́run á fún wa láàyè á sọ ọṣẹ́ tí Fulani ṣe. Ẹnìkan béèrè pé Haúsá ni mo ní Haúsá kọ́ ni Fulani gba ìjọba lọ́wọ́ àwọn Haúsá. Àwọn Haúsá ní ìjọba tiwọn wọ́n sì ní òòṣà tí wọ́n ń sìn wọ́n ń ṣe mùsùlùmí bí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń ṣe kìrìsìtẹ́nì tá a sì tún ní àwọn ọdún ìbílẹ̀ tá à ń ṣe ń bí yàtọ̀ sáwọn ọdún ìgbàlódé tó dé ní ìsinyìí o tó sì mú nǹkan dáa mo fẹ́ràn ẹ̀ púpọ̀ bí ojúde ọba ọdún ìgbàlódé ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ sì wá rí pé gbogbo ìlú ló dàbí ẹni pé wọ́n ti ń ṣe ní ìsìn wọ́n ti ń ṣe l'Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe lẹ́dẹ wọ́n ṣe ní Èkó wọ́n ṣe káàkiri àwọn ìlú tó sì ó dáa ó kó wa jọ bí ọ̀kan. Ṣùgbọ́n ọṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ nígbà tá a bá á débẹ̀ tá a wo kí ni èrò ọkàn àwọn Fúlàní kí ni ohun tí bàbá wọn sọ fún wọn tó sì lákọọ́lẹ̀ tí màá fi àkọsílẹ̀ rẹ̀ hàn yín màá sì sọ bí tẹ́ ẹ ti máa rí màá sọ hàn yín màá sọ ìtàn àwọn Haúsá màá sì tọ ìtàn àwọn Fúlàní bí ilẹ̀ Haúsá ṣe bọ́ sí ọwọ́ àwọn Fúlàní mo sì fẹ́ sọ eléyìí kó tó di pé mo parí eléyìí tá à ń ṣe òun ló mú kí ẹ̀rù bá ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a wo ọwọ́ tí bàbá wa kábíyèsí kú bàbá yèyé yọ nítorí pé àwọn Fúlàní wọn ò fẹ́ wa àwa rí i pé lọ́jọ́ tí bàbá ń gbadé wọ́n kí ẹ́míà lọ́tọ̀ a sọ pé kán mọ̀ kí ẹ́míà o wọ́n ṣe kí ẹ́míà dáa o wọ́n bá ṣe kí ẹ́míà yẹn náà wọ́n ìbá kí ọmọ bàbá wọn ọba kí ọmọ ìyá wọn ibi tí wọ́n tún kọ́kọ́ máa ṣàbẹ̀wò sí ó tún wá jẹ́ ẹ̀rù bá wa kan pé ṣùgbọ́n a dúpẹ́ ohun gbogbo tí ń ṣe kíni o ti ń bọ̀ sípò bàbá ẹ̀mí yín á gùn a fẹ́ràn yín púpọ̀ a fẹ́ràn yín mo sì tún sọ́sẹ̀ alẹ́ ní èrò rere ńgbà tẹ́ ń bọ̀ lórí àpò ẹ kọ èrò rere yìí sílẹ̀ ẹ kọ sílẹ̀ ẹ wá àwọn tí ẹ jọ ṣe àjọgbéyẹ̀wò rẹ̀ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ ilẹ̀ Òtù ò ní bàjẹ́ gbogbo wa ti di Yorùbá lónìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sí ètò tẹ́ ń bá wa gbé lárugẹ ọwọ́ tẹ́ fi ń pín tẹ́ fi ń share tẹ́ ń subscribe owó tẹ́ fi ń ra dátà kò ní tán ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí yóò dára fún yín o ọkàn yín yóò balẹ̀ ẹ má gbàgbé o stúdíò wa bẹ́ẹ̀ rí báyìí bóò ní bá ti rí a lè gbé nǹkan jáde bí ó ti yẹ ká máa gbé jáde nítorí pé àti ìní stúdíò tiwa ṣùgbọ́n àti bẹ̀rẹ̀ ẹni tí ò lọ ò ní dé ẹ̀yin náà bá wa dá sí àpò sìmẹ́ǹtì kan ò kéré o búlọ́ọ̀kù 10 ara ẹ̀ náà ni àbọ́ndù páànù kan bí ò tiẹ̀ tó bọ́ndù kan ń gbà bẹ́ẹ̀ ọkàn yín ò balẹ̀ ẹ̀yin lọ́ba ẹ̀yin náà ẹ̀yin orí adé gbogbo tẹ́ ò ní gbóná mọ́ yín o ẹ ràn wá lọ́wọ́ ìsínwó ìkòròwò mọ ìjábá dìjọlù lálẹ́ odò igun ní igun lẹ́ẹ̀kan sí mo kí yín o èmi tí ẹ̀yin ò ní kú èmi ò ní kú káríra láyọ̀ ẹ ṣé.